Ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin olùgbọ́ wa káàkiri ojúgun mẹ́rin àgbáńlá ayé. A kí wa ní orúkọ Olúwa. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi bí ẹ ti ń gbọ́ wa tí ẹ ń wò wá kò ní sú wa kò sì ní rẹ̀ wá lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ ká gbàdúrà ọba àwọn ọba Olúwa àwọn Olúwa gbé ọ̀gá ṣe ọlọ́ba. À ń lọ́nà rẹ fún tòní Olúwa bá wa sọ̀rọ̀ fi ọ̀rọ̀ yé wa kí ó sì sọ wá di ènìyàn rere níwájú rẹ àti ní òpin gbogbo ká jẹ́ tirẹ̀ tó ta gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀yin ènìyàn Ọlọ́run èmi ọmọ yín ni ajínrere Matthew Olúṣọlá Babalọ́lá láti ilé iṣẹ́ ìránṣẹ́ ìfẹ́ Ọlọ́run sí ènìyàn gbogbo tí ó kalẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà. Tí ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ yálà fún ẹ̀bẹ̀ àdúrà, yálà fún ìgbaniníyànjú, yálà fún ọ̀rọ̀ ẹ̀rí, yálà fún ìwàásù àbí ohunkóhun, ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ káàkiri àgbáńlá ayé lẹ́tí lè pè mí tàbí kí ẹ send message sí mi lórí WhatsApp +234 90 20 60 11 15 +234 90 20 60 11 15. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi yóò dára fún abáṣe ṣe èyí. Àmín. Ẹ jẹ́ ká tẹ̀síwájú nínú tá à ń bá bọ̀. Ohun tá à ní para wa sọ lẹ́yìn náà ni wípé ìjẹ́ ìwọ olùgbọ́ mi, ìjẹ́ o kì í ṣe Asodisi-Kristi nírú àkókò bí èyí. Ìjẹ́ o kì í ṣe Asodisi-Kristi. Ẹ jẹ́ ká sáré wo ìwé ìpísítélì kíní ti Jòhánù orí ìkejì ẹsẹ̀ kejìlélógún sí ẹsẹ̀ ìkọkànlélógún. Ìwé ìpísítélì ti Jòhánù kíní orí ìkejì ẹsẹ̀ ìkejìlélógún sí ìkọkànlélógún tí ó kà báyìí wípé ẹ̀yin ọmọ mi, ìgbà ìkẹyìn ní èyí bí ẹ̀yin sì ti gbọ́ pé Asodisi-Kristi ń bọ̀ wá, àìníṣìṣìyí Asodisi-Kristi púpọ̀ níbẹ̀. Nípa èyí tí àwa fi mọ̀ pé ìgbà ìkẹyìn ní èyí wọ́n ti ọ̀dọ̀ wa jáde ṣùgbọ́n wọn kì í ṣe ara wa nítorí wọn ìbá ṣe ara wa wọn ìbá bá wa dúró ṣùgbọ́n wọ́n jáde kí a lè fi wọ́n hàn pé gbogbo wọn kì í ṣe ara wa. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, òtítọ́ tó dájú ni wípé Asodisi-Kristi ti pọ̀ láàárín àwùjọ nírú àkókò bí èyí. Àwọn wo la Asodisi-Kristi? Asodisi-Kristi náà ni pé gbogbo àwọn tó ń ṣe ohun tí ó lòdì sí ohun tí Kristi fẹ́. Ẹ rántí pé òfin àkọ́kọ́ ni wípé fẹ́ràn Olúwa Ọlọ́run rẹ pẹ̀lú gbogbo ọkàn rẹ pẹ̀lú gbogbo àyà rẹ. Ìfín kejì tó dàbí rẹ̀ náà ni wípé fi Olúwa Ọlọ́run rẹ gẹ́gẹ́ bí ara rẹ. Ṣẹ̀rí gbogbo ẹni tó bá ti ń ṣe lòdì sí gbogbo òfin yìí Asodisi-Kristi ni. Ìwọ náà yẹ ara rẹ wò, ìjọ ò ṣe Asodisi-Kristi. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ló ń sọ̀rọ̀ mo ṣe ń sọ̀rọ̀ ètò ìtẹ́ pé Asodisi-Kristi ni wọ́n. Àmọ́ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tó ti fi ayé rẹ̀ fún Jésù, tó ti gba Jésù Kristi ní Olúwa tó olùgbàlà rẹ̀, wà á mọ̀ nínú ìwà, nínú ìṣesí, nínú ọ̀rọ̀ ẹnu wọn. Ìwọ tó bá dẹ̀ tí gba Jésù Kristi ní Olúwa tó olùgbàlà, kò ní fún ọ láti gbà á, láti mọ̀ kí ẹ̀mí rẹ̀ lè máa gbé nínú rẹ̀, kí ó lè gbà ọ́, kó lè mú ọ yọbọ́ lọ́wọ́ àwọn Asodisi-Kristi nírú àkókò bí èyí. Mo gbàdúrà ọ̀fẹ́ àti wa láti yàgò kúrò nígbà àwọn ìwà Asodisi-Kristi Olúwa kó fi fún ọ.